Access point, bring it on. Bóni ẹsẹ̀ òfin gbá mọ́ títẹ́lẹ̀ òní parun. Ìgbòho sàmájà sọlá leading hero akọni. Yorùbá ò ní gbàgbé rẹ̀ ò fi lọ́lọ́lẹ̀ ìtàn rẹ̀. Wọ́n rán mi níṣẹ́ èyí orí àdìmú máa jẹ. Àwọn wo ló rán mi níṣẹ́ ọ̀hún? Self determination Yorùbá nation tó ń bẹ ní Libya. Wọ́n ní kí máa já sọlá òyìnbó kó lé lọ́dún. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba kan sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba kan sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Ọjọ́ orí aládìsá ọmọ aládìkú ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí máa jà sọlá ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba kan sọ́jọ́ ìbí ọba kan sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba kan sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Orí adé akọrin ẹ jẹ́ ká ṣe bí ìṣe wa èyí tẹ́ ti mọ̀ mọ́ wa ẹkú tí mọ̀ kórìn ni kìnìún márùn-ún ṣọdẹ ológin nínú ìṣọdẹ ẹ má fi wọ́n wéra wọn ẹran tó ń pa máa yàtọ̀ ọdẹ wo ló ń kí nílé ṣe jọdẹ ìtílé kò gbẹ̀kú kìnìún lọ́gà ẹran níjú bó bá jẹ torin ẹ má fi wọ́n wéra wa ẹkùn mi pẹ̀lú òun ni composition mi ò jọra akọ́tẹ̀ ni mákọ́tà náà àti kọrin fọ́bàjọ́ ọkọlóyè èèyàn pàtàkì o ẹni ńlá ní ṣe ńlá o ẹni láhùn ló lè ní ẹni láhùn ló lè ní o wọ́n forin kí máa jà sọ́lá o living legend akọni. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba tó ń sọ́jọ́ ìbí òkìkí ọkọ̀ tó bá yẹn. Kò tuntun mọ́ wá ti máa gbọ́ ọjọ́ ìbí máa jà sọ́lá kó tó dò ní o rárá náà ti ń polongo ẹ̀kí tó bá wá sọ pé o mọ̀ ògbọ́n ajẹ́ kò létí ó sí láyé ìlújára social media tó bá wà wà á ti rí bọ́n ṣe ń kí tọ́ǹkì máa jà sọ́lá in advance happy birthday October 20 Ìgbòho ni. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba kan sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Èèyàn mi kò bá ti gùn tó irú àyájọ́ èní o kádàlúbolẹ̀ ká má sọ kápẹ́gbẹ́ pọ̀ gbà sí ọjọ́ orí Ìgbòho ló lé o kò sá má jà sọ́lá ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ orí Ìgbòho ṣe nǹkan tẹ́nì kankan ò ṣe àràǹdá ẹkùn tó lóhùn Gìní sọ pé kò jọjú kó wá dá tiẹ̀ kárí ọkọ̀ Fúlàní Ìgbòho aṣíwájú ogun làǹdìsá o akọni Odùduwà ní òróǹro dà papọ̀ mẹ́ràn ó káwọn lọ́wọ́ kó a ò torí ẹ̀kọ́ rẹ̀wẹ̀sì and celebrate akọni wa. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba tó sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Ọjọ́ ńlá lọ́jọ́ tí wọ́n bí máa jà sọ́lá ọjọ́ àmì lọ́jọ́ yẹn ló ṣe jẹ́ ní àmì o 10-10 ṣe ti rí wípé nítumọ̀ gan ògo ńlá ló ń wáyé o ìyẹn láyàjọ èmi o onírọ́ ni wòye sí àwọn tó bí láyàjọ èmi o ó ń láti jákọ ní alágbára ní irú wọn ológo máa là wọn tá a bí láyàjọ èmi o ìràwọ̀ tán bá wáyé o ìràwọ̀ Libra ni kò jọjú fóun tí májà sọ́lá ń ṣe òun yan látọ̀run o ló ń gbélé ayé jẹ Ọlọ́run ló rán níṣẹ́ ọba tó wá rán níṣẹ́ kò ní fi sílẹ̀ láyé Ọlọ́run mọ̀jẹ̀ dá lọ ọ̀rọ̀ Sunday yọ lọ́hùn ìrìn àjò ẹ̀ yọ lọ́hùn Ọlọ́run ló dára lọ́wọ́ ẹ̀bẹ̀ sálàbẹ̀ fún ẹ̀mí gígùn ní sànyà wọ́n fi Sunday fààyè mu ó dàgbàdùgbò wàbẹ̀ tóró ń wúlò fáráyé o pàtàkì jùlọ Yorùbá. Ọjọ́ orí aládìsá Ìgbòho Sunday lè sí àríwá ayọ̀gbòde kan ọba tó sọ́jọ́ ìbí òkìkí ọkàn tó bá yẹn. Ó yá kí ni ká ṣe fàdìsá fọ́jú orí ẹ̀ tó pèlè o ká ṣàdúrà ká dúpẹ́. Kí ni ká ṣe fàdìsá fọ́jú orí ẹ̀ tó pèlè o ká ṣàdúrà ká dúpẹ́. Ọpẹ́ lọ́lá fẹ́ wà láyé ipò yòówù ká lè wá o ká ṣáà máa dúpẹ́ torí tẹ́mi bá ṣì wá o
ìrètí pọ̀ lẹ́yìn gan ọpẹ́ fọba tó lẹ́mí tó fi sílẹ̀ tí yóò gbà ó wọ́n ṣèṣe kẹ́mi yóò lọ ọlọ́run ló jẹ́ ẹ̀dá lọ orí àdìsá lùkì lọ́pẹ́ ó bá òwì gbogbo wa náà lóye ọlọ́run ló sọ pé òun òòṣà tó fi débi tó dé o adúpẹ́ ìfọ̀ ẹ̀ lórí ìgbò má fi sílẹ̀ tún bọ̀ máa sọ. kí ni ká ṣe fún àdìsá fọ́dún rẹ̀ tó pélé káṣáájú àgbà dúpẹ́. mo wòye ní gbogbo ọ̀nà o èmi yóò ránù kan tó yẹ kó fi máa lépa Sunday Igboho Májàsọ́lá ẹni tó kàn rẹ̀ jẹ́ tó fẹ́ràn ìran ẹ̀ tó kọ̀wọ̀ sí rere ló fẹ́ fúnran Yorùbá wọ́n dìtẹ̀ mọ́ wọ́n ń ṣe yẹ̀yẹ́ o wọ́n dìtẹ̀ mọ́ wọ́n ń ṣe yẹ̀yẹ́ o ẹwà wọn di ìdìrín wọ́n lọ gbẹ́ kó tó fẹ́ ẹ ẹni gbẹ́ kó tó fẹ́ ẹ ó kú mọ ohun tó ń ṣe orí ẹyẹ ni ò pẹ́ o adúpẹ́ ìsọ ẹ lórí aládìsá ọlọ́run dákun túbọ̀ máa bá wa sọ. kí ni ká ṣe fún àdìsá fọ́dún rẹ̀ tó pélé káṣáájú àgbà dúpẹ́. ẹ já kó rí kí àdìsá kábàdélé ọmọ Ìgbòho ọmọ rẹ̀ ọmọ aládé kú. bàbá tàbí ọkọ rọ́pò ní Májàsọ́lá o ọmọ Ìgbòho ọmọ rẹ̀ ọmọ aládé kú. yínkan Ìgbòho ṣání ajáde mọ́kàn nílé dágúró tí ò sí jẹ ẹ bá ń kọ́ sí kanra ó fi rọrọ wọ́n sí bó sùn ni ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n tó ní gbégbèje kò ṣeé sẹ́ kò ṣeé sá fún ìbínú ẹni ọ̀dà àtúnwọ̀ká níbi ìtàn tí ń gbé dáná tẹ̀ àdìsá o ọmọládé ládéládé aláǹfin òládé abíyá aládìgún màlágbà fáláòfin ẹni ẹ bá rí ẹbí ẹni ẹ bá rí ẹbí orosọmọ dìgbà bọ lọ́wọ́ ọmọ òjò Ìgbòho aṣíwájú mákẹyìn ogun ọmọ òkúta mẹ́ta ìkàn ṣe mímọ olè ìkàn ṣe mímọ rọra ìkàn nípa tó mọ̀gbò kí ló wá ṣe nígbò náà. ẹ bá ń ká akọ ní Oòduà happy birthday Májàsọ́lá ẹ bá ń kọ́ ọmọ ọkọ Yorùbá happy birthday Májàsọ́lá wípé long life and prosperity happy birthday Májàsọ́lá many happy return happy birthday Májàsọ́lá kí ayé ẹ̀ ó gbàtura happy birthday Májàsọ́lá kí Yorùbá má gbòmìnira lẹ́yìn rẹ̀ happy birthday Májàsọ́lá nígbà ọdún kó dàbí ọdún kan happy birthday Májàsọ́lá. àwọn èèyàn ń kí ẹ Pòfẹ́sọ̀ Adébánjí Pòfẹ́sọ̀ Akíntóyè wọ́n ń ṣàdúrà fún ẹ àwọn ọmọ Yorùbá tọkàntọkàn nílídìá ló ní kì í ṣe iye o wọ́n ń ṣàdúrà fún ẹ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá tó ń jà fómìnira wa ní Nàìjà lókè òkun wọ́n ń ṣàdúrà fún ẹ àwọn tẹ̀gáǹsì ń kí ẹ Ìgbòho Májàsọ́lá àwọn sírí kò gbẹ̀yìn o wọ́n nípa ọdún kan àwọn sábà ń sọ pé happy birthday Ìgbòho àwọn àmìrà ò gbẹ̀yìn o wọ́n ní ẹ má fèyí sópin àwọn zìlìtì ń kọ́ wọ́n ní kárí yín pẹ́ bàbá àwọn ti Trípólì àti Gẹ̀ríàn ń kí yín o àwọn tí Mr. Town sọ pé ká má ṣe wáyé ti àmì o ìgbọ̀dún bí ọdún kan happy birthday bàbá wa. happy birthday Májàsọ́lá ọmọ Yorùbá nílé lókè òkun pé happy birthday Májàsọ́lá ẹ má máa ṣe gbáyé ìnira happy birthday Májàsọ́lá kẹ́ni lẹ́ni má jẹ́ ẹṣẹ́ happy birthday Májàsọ́lá.